Africa Content TV. Kábíyèsí o. Tí n bá ti ń pe ẹnìkọ̀ọ̀kan nínú ilé agbára láwa o. Ààfin ni àwa o. Kábíyèsí yín orinlẹ̀ tó lẹ̀ ń ṣe kábíyèsí yìí tí ò tí ì jẹun o. Pé wọ́n ṣe bẹ́ẹ̀ ní o. Orin gbọ́dọ̀ orinlẹ̀ mo rí tẹ̀ mú fùfú mọ́ àmàlà ká tó kú ò lọ́yẹ̀ o. Lẹ́yìn ẹ̀ o ní National General Secretary wa náà tó náà wà níbí láàrin. Kábíyèsí o. Tẹ̀rí pé yóò dára. Lẹ́yìn National General Secretary wa ó wá kan àti rí State Secretary wa náà tán náà wà níbí. Láàrin wájú kábíyèsí o. Ẹ má bínú ẹni tí Chief ẹ má bínú tí ẹni ṣe rí rẹ o. Ìjókòó gómìnà wà níbí o. Bàbá ẹ pẹ́ fún wa o. Ẹ pẹ́ fún wa. A tún padà wá bí wàá máa ṣe ọ̀pọ̀lọpọ̀ àjọ̀dún pẹ̀lú yín. Tí bàbá wa bá fi àdúrà lé tán torí àní fẹ́ kí káfí lè dá àwọn tí yòókù lásìkò àmọ̀ páwọn èèyàn ti máa dóde. Ok. Gbà. Gẹ́gẹ́ bí ẹgbẹ́ yẹn tẹ́ jẹ́ bàbá fún látàná wá tẹ́ sì máa tún jẹ́ bàbá títí dọ̀la. Nígbà tẹ́ ra bọ́ọ̀sì fún wa èmi ni deputy governor ńgbà náà fún Ọ̀yọ́ state a sì gbádùn bọ́ọ̀sì ọ̀hún dáadáa. Àwa náà wá ní eré kékeré kan tá a fẹ́ ṣe fún ìjọba yìí. Ìdí nìyẹn tó fi jẹ́ pé bóyá ó sá lọ́jà ní òjẹ́ kí wọ́n rántí torí àsọ fún yín náà ń ta pé a ní eré kan ṣe fún wọn. Àwa gbọ́ pé àwọn èèyàn wa kan náà wà nǹkan kan ṣe kan lọ́wọ́. Àwa wò pé tó bá jẹ́ pé ó wù yín pé ká jọ darapọ̀ gbé sí wọn. Ẹ̀yin lẹ́bàá wa bá wọn sọ̀rọ̀ kí gbogbo àkójọ ṣe papọ̀ kó má di pé àdánù ètò lọ́nà méjì. Kó ẹni tó bá wà nídìí ìkíní ìtẹ́ gbé fún gàgà ẹni kó lè áàfù pẹ̀lú sá ẹ ṣe kọ sá ẹ ṣe sá. Ṣẹlẹ̀ ní wà ń bí ni kábíyèsí ọmọ yóò mọ oore màmá sọ fún àwọn àṣírí ń bẹ láàrin èmi bí ọdún. Wọ́n láyọ̀ láti sọ fún yín pé bàbá kábíyèsí wọn ọ̀tọ̀ wà nù. Àwọn bàbá wa lọ tó bá fún wa lọ pàdánù ayé àtọ̀run. Mo fẹ́ kẹ́ ẹ kẹ́kọ̀ọ́ púpọ̀ nípa wọn. Owó tí wọ́n pẹ̀lú ògo Ọlọ́run á máa rí wọn bá. Ilé wọn sì tòrò yóò rojú. Àtọmọ àtaya wọn rojú wọn ra àyè ọgbà wọn ayé ò sì ní kọ wọn bẹ́ẹ̀ ni ó rí Jésù Olúwa wa. Tí mo dúró tí mo wúre. Mo rí níbi bọ́dà wa Gbénga Ọláyẹmí. Àbíyèsí o, àríbà. Bẹ́ẹ̀ ni àríbà. Àbíyèsí o. Ọ̀nà kálukú wa náà ló dé o. A kì í káàbọ̀. Ọ̀dà mi kọ̀ọ̀ká ìdókòlé. South West Development Commission. Ìdàgbàsókè. Kábíyèsí fóònù. Alájà káwà náà bá ń dí o. Ẹ̀rọ ń ṣe káàmì sáà náà rẹ̀. Ẹgbẹ́ ọmọ bẹ́ẹ̀ ni. Ọmọ táìtì wọn. Gbogbo ẹ̀yìn yòókù mi ìfojú parí lẹ́wọ̀. Ẹ dákun ẹ má bínú o. Ìyáwó olórí Rashida Barrister Ọláyínká Ládọjà. Ẹ bá mi ṣe kábíyèsí. Mọ́tàjì gbájú lọ́ká. Àti àwọn náà amúgbálẹ́gbẹ̀ẹ́ bàbá wa ní o. A ní ẹjọ́ kan tí ó ń jẹ owó. Bàbá wa ẹ ṣe gan. Nísìnyí, bàbá wa ó fi ọ̀rọ̀ ẹ ṣe mo dúpẹ́ kábíyèsí.
mo kí gbogbo ojú náà ló wà ń gbé náà ó dẹ̀ dàbí ẹni pé àwọn tí ojú mi ò ṣẹlẹ̀ sí ohun àpọ̀ ó ṣe máa wà. torí pé nígbà tí a máa fi gbà láti di adé ojú òpó torí pé wọ́n sọ pé ègún wà lórí ẹ̀. akíkún ní wáyépádé ló gbà tó fi jọba lọ gbà. àwọn tí wọ́n ní àgbọ̀dọ̀ gbadé sọ pé ẹ jọba bó bá dìgbà yà á wò bàbá alẹ́ tó lè dá dúró sẹ́yìn pé ó ní pé there is consensus pé kájọba but the condition tá a fi máa jẹ́ ni ó yàtọ̀ síra wọn. àwọn ẹ̀dẹ̀ fi gbé condition pé ègún wà lórí ẹ̀. so kọ́yọ̀ tí bí náà ṣe ń bẹ̀rẹ̀ ni pé nígbà tí ẹ bá lájọba ọba bolajẹ ọba lu bolajẹ ọba sáà láti ní tẹ́ríṣì bẹ́ẹ̀ náà ni tí náà ṣe rí ń sìn. ANT bí lamọ̀ tẹ́tẹ̀lẹ̀ láti yọ tálẹ̀ láyé. gbogbo àwọn ọ̀gá ANT mo ní mo gbà pé kẹjọ sípò. gbogbo àwọn ọ̀gá yìí náà lápè sí ìpìtọ̀ pé a ti àgírí o pé aṣọ sípò ni o. so kẹ bàbá tí ìrìn yanjú tàbí gorí àpèrè bàbá níbẹ̀ àtún ránṣẹ́ sí àránṣẹ́ sọ̀tún. àránṣẹ́ sọ̀tún àránṣẹ́ sọ̀tún pé ẹ jẹ́ ká jókòó pé a ṣe private bíi Cordelia free of charge ní ó ń gbé bọ̀ ọ̀rọ̀ mi lórí pé àjọ máa ń pè lẹ́sẹ̀ main frame ni Ògúnléṣè so wọ́n brief mi ẹ̀yin náà mọ̀ pé àtọ̀tún àtòsí ló ní àwọn 8 players àtọ̀tún àtòsí ló ní 8 players so tẹ̀ bá tẹ̀ pàápọ̀ ẹ máa rí sí àwọn ẹ̀yà ìsìnkú náà torí pé ìgbà kan náà ni wá lọ ṣe dúdú ọ̀tún náà mọ́rí tó ṣe tó bá ẹjọ́ bá sọ fún ẹ pé ká dẹ̀ bẹ́ẹ̀ náà bá gbà mọ́ bẹ́ẹ̀ bá gba àwọn